Ọdún Ajagunmale. Eléyìí ni World Ajagunmale Festival tí bàbá Àràbà Awúrelà Ifálékè jẹ́ agbátẹrù rẹ̀. Àwọn ọmọ ìjọ àpapọ̀ Odù nìwọ̀nyí tí wọ́n ṣetán láti lọ bọ òrìṣà ajé ní ìlú Ejinrin. A ti kúrò ní Àgbọ̀wá nílùú Àgbọ̀wá Ìkòsí, Lagos State. Báyìí à ń lọ sí ìlú Ejinrin láti lọ bọ òrìṣà ajé. Ní báyìí ni à ń lọ sí ìlú Ejinrin.
ti dé ìlú Ejinrin, a sì ti ń lọ sí ìdí omi tí a ti fẹ́ bọ òrìṣà Ajé. Èyí ni àwọn tí ó wá bá bàbá wa Ifálékè Àwúrelà Àràbà Ifálékè Àwúrelà àti àwọn ọmọ ìjọ àpapọ̀ Odù, ìjọ Orunmila Apapo Odu, tí wọ́n wá ṣe ọdún Ajagunmale 2023, èyí tí a pè ní World Ajagunmale Festival 2023. A ti dé ìlú Ejinrin. Ejinrin town. We are now in Ejinrin, the ancient market that our forefather already manifested and trade. Like I'm hearing now, they said this is a very big and a powerful market. This is my first time being here in Ejinrin. There is a music that said, "Bokokon ore Ejinrin, egberun halo," that kind of song. In fact, I was in primary school when I was listening. Ìdí omi náà la dé yìí. Ẹ ti rí àwọn ènìyàn lọ́pọ̀ yanturu tí wọ́n wọ aṣọ funfun, aṣọ àlà, láti wá bọ òrìṣà Ajé ní ìlú Ejinrin. Ìlú Ejinrin. Inú ìyẹ̀wù tí a wọ̀ yìí ni ó jẹ́ ibi tí wọ́n ti kọ́kọ́ lọ bọ òrìṣà yìí, òrìṣà Ajé. Àwọn èèyàn ń ṣèwúre lọ́wọ́.
ní báyìí a ti ṣetán àti bọ òrìṣà ajé a sì máa kúrò ní bíbáyìí láti máa lọ sí ibòmíràn tí a ti fẹ́ ṣe ètò mìíràn fún ọdún Ajagunmale 2023 the World Ajagunmale Festival ẹ máa bá wa ká lọ.